ọba àrà ẹ̀rù rẹ tó bà mí mọ́ ni forúkọ rẹ kò síbi tá a dé tá àti rí sí àmì àti iṣẹ́ ìyanu rẹ ìyá yìí tá a tún wà ìlú kan tí wọ́n ń pè ní Àsùngbàlẹ̀ ọjà nípínlẹ̀ Kwara lọ́dọ̀ bá wa Ààrẹ Ọdẹ làwa fọ̀rọ̀ jobi tó rọrọ̀ pẹ̀lú mo wá rí pé nínú omi Ọlọ́run ó dára bẹ́ẹ̀ nínú afẹ́fẹ́ ó dára síbẹ̀ nínú ilẹ̀ ó dára síbẹ̀ Olúwa mi ò kò síbi tá a dé tá àti rí sí ọwọ́ rẹ̀ ó dá wọn kan dúdú ni wọ́n ó dá wọn kan pupa ó dá wọn kan kúkúrú ó dá wọn kan gíga ó dá wọn kan àfí àti èbó wọn ò jọra wọn Ọlọ́run náà ló dára lóríṣiríṣi ó tún dára sínú ilẹ̀ àwọn kan ń gbénú ilẹ̀ ó dára sórí àpáta ẹ wo orú èyí báyìí mo ti rí àpáta ńlẹ̀ ọjọ́ pé mo ti rí àpáta ńlẹ̀ ọ̀nà jì èyí tí mo rí lónìí mo fẹ́ mọ̀ irú ẹ̀rí láyé mi ẹ wo àwọn òkúta bó ṣe dán lára àrà lóríṣiríṣi àrà lọ́lọ́kan òjọ̀kan kí tó tẹ̀ wájú ẹ jẹ́ lọ pàdé bàbá wa Ààrẹ Ọdẹ ìpínlẹ̀ Kwara náà káfọ̀rọ̀ jobi tó rọrọ̀ pẹ̀lú wọn ọpẹ́ olórí àdánidàtán lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Bikear television ẹ ṣé o ẹ kú àdúrótì ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa etí náà ò ní di inú wa dùn gbogbo gbà nínú mi máa ń dùn táà mi máa ń kún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ní tàràkà ẹ ní táwó ná láṣẹ lọ́wọ́ wáìdù lókè ẹ já lọ lónìí gẹ́gẹ́ bí ìgbádùn tí yín tó jẹ wá lógún púpọ̀ jù à ń lọ káàkiri nígbà ìwáṣẹ̀ gbogbo wa la mọ̀ pé àwọn òjìmí ọdẹ àwọn ògbójú ọdẹ àwọn àgbààgbà nínú ọdẹ wọn kì í gbé àárín ìlú oríko ni wọ́n máa lọ dájà tí wọ́n sí Elédùà sì máa fàyè gbà wọ́n bẹ̀ ìdí rèé o inú igbó torí nǹkan tẹ́lẹ́dùà pamọ́ sára wọn torí nǹkan Elédùà ní kí wọ́n ní ẹ mọ̀ pé àwọn kankan ń bẹ tí ò gbọdọ̀ gbóhùn èèyàn rárá ń bẹ lọ́wọ́ ọlọ́dẹ àwọn kankan ń bẹ tójú ò gbọdọ̀ rí ń bẹ lọ́wọ́ ọlọ́dẹ tó sì jẹ́ pé tètè bá gbọ́ níta bá ti ń wí ń bẹ̀ ó ti yẹ yàrá lé yóò mọ̀ ṣẹ lójú ẹsẹ̀ ni ló fà á tó jẹ́ pé inú ibi tó jìnnà réré bẹ́ẹ̀ làwọn ọlọ́dẹ máa gbé ìyá yín tí mo wà lónìí ọgbà ikọ̀ àti gbogbo wa ní ikú mú ọ̀tún ọ̀fẹ́ bọ́ sí tòsí nígbà tá à ń bọ̀ lọ́nà tá à ń tọ́ bọ̀ mo ní ẹ dákun bó là ń lọ yìí ná bí ìbá ṣe pé ẹ̀yin tẹ́ ẹ̀ sinmi tẹ́ ẹ̀ sùn tẹ́ ẹ̀ wo lórí àdúrà ìyẹn ló máa ń fi wá lọ́kàn balẹ̀ táwa náà fi máa lọ pẹ̀lú ìrọ̀rùn ìyá yín tí mo wà lónìí mò ń bẹ lọ́dọ̀ ààrẹ gbogbogbò ọdẹ nípínlẹ̀ Kwara bàbá ẹ bá ń dá kọyín lẹ́kùnrẹ́rẹ́ fún ojú tí ń wò wá. ìbà lónìí mo rí bàbá mi ìbà àdìsá àrígbẹ́ẹ̀dà àbúrò àbí aṣọ alátàpá òkú sàmì ọ̀nà lójú ẹlẹ́rìí ọ̀dà àfòkú sàmì ọ̀nà látàpá òré bẹ́nìjà èṣù dákun má ṣe mí ọmọ ẹranko ògbẹ́ mọ̀ ni ọmọ ṣe lọ èṣù má ṣe mí ọmọ ẹranko ògbẹ́ mọ̀ ni ọ ṣe èṣù ló ṣe ìyàwó ọjọ́ kẹrìndínlógún ló gbé náà ó lé mi ò mọ̀ pé náà yóò dólè nílé ìwọ ọya ni ọmọ ọya tí ìyá kó mọ́ra ògbónú gbẹ́dẹ́ ọmọ àkùmọ̀rọ̀ ikú ológbó ọdẹ amógbó mọ́rùn bàrúfin nínú pé ọdẹ ṣàbíyàbà mo pa lójú ẹlẹ́rìí mo dẹ̀ òkú sàmì ọ̀nà mo pa níjọ́ ọlọ́dún ń sọdún mo pa níjọ́ ọlọ́wẹ̀ ń sọ̀wẹ̀ pàṣán ní ìbọn àgbẹ̀ tòróró ní ìbọn òkèrè àtọ́bí ọ̀sán ní ìbọn ọmọ àhóyàyà kò bí òjò. kábíyèsí Olódùmarè àbá o ààrẹ gbogbogbò àárín káàbá ẹ túbọ̀ dàgbà dògbó bí ara àwúrọ̀ ẹ fọwọ́ pa gbogbo orúgbójú òní tìyín o àlàáfíà rẹ fi máa lò gbà. èmi ni Isiaku Ààrẹ Ọdẹ Kwara State. Isiaku Ààrẹ Ọdẹ Kwara State. bàbá Isiaku sókọ Yorùbá nù àbáwọsá àbí tápà. Yorùbá ni. Yorùbá ni. Yorùbá ni yín báyìí. bẹ́ẹ̀ ni. Yorùbá tó dáńtọ́. dáadáa. bẹ́ẹ̀ ni. rẹ̀ jẹ́ mo báyìí bàbá o bí wọ́n bá wọ ìlú kan wọ́n á fẹ́ rí kábíyèsí ibẹ̀ tàbí èèyàn dé orílẹ̀-èdè kan èèyàn fẹ́ rí ààrẹ ibẹ̀ wọ́n ní ẹ lọ síbi ilé ààrẹ ó wà níbi báyìí ẹ jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà ṣàpèjúwe bí èèyàn bá wá sí orílẹ̀-èdè Nàìjíríà tán ni mo fẹ́ rí ààrẹ wọ́n ní ẹ lọ Aso Rock bàbá kí ló dé tó yẹ pé ẹ̀yin gẹ́gẹ́ bí ààrẹ ọdẹ gbogbogbò bàbá wà ní ìpínlẹ̀ Kwara wọn ò ṣe ní kó wọn bọ̀ ńlọrin tàbí kó wọn bọ̀ ńlùmí tó ṣe pé Àsùngbàlẹ̀ ń bì ilẹ̀ wa fìkàlẹ̀ sí àbí àwọn nǹkan tó le tó wà lọ́wọ́ yín àbí bóun ni bàbá mi. igbó la dẹ débí la fi tẹ̀dó sí bíbà ẹ̀ láti ibi tí a ti débí so gbogbo nǹkan tí àwa ń lò pẹ̀lú agbára pẹ̀lú àwọn ọmọ kò túmọ̀ pé a lè fi gbé àárín gbogbogbò ẹnikẹ́ni. àwọn nǹkan tẹ̀ ń lò pẹ̀lú agbára kò ṣeé ṣe kẹ́ ẹ fi gbé àárín gbogbogbò èèyàn. àwọn agbára ọwọ́ yín burú tó báwọn ni bàbá.
a máa ń gbìyànjú ẹ̀ wò. ẹ máa gbìyànjú wò. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ ọdẹ yín bò ló ṣe bẹ̀rẹ̀? Mo bá lọ́wọ́ bàbá tó bí bàbá mi. So mo ti wà ní kékeré láti gbérí fún mi láti jẹ́ olú ọdẹ. Nígbà tí ó tún di pé ojú tún là, wọ́n tún fi mí jẹ olú ọdẹ gbogbo agbègbè. Nígbà tí a tún tẹ̀síwájú lọ sí Ìlọrin, lọ gbogbo Ọ̀fà, Ẹ̀rìn, Kogi, lọ gbogbo Kàbà, wọ́n tún fi mí jẹ ààrẹ ọdẹ Kwara lápapọ̀. Bàbá o, àwọn bàbá tó bí yín lọ́mọ iṣẹ́ ọdẹ yìí náà ni wọ́n yàn láàyò. Bẹ́ẹ̀ni. Àwọn bàbá tó bàbá yín iṣẹ́ ọdẹ yìí náà ni wọ́n yàn láàyò. Bẹ́ẹ̀ni. Ẹni ibi tẹ́ ẹ wà yìí, ẹ dẹ̀gbẹ́ débí ni ẹ wá tẹ̀dọ̀ síbí. Bẹ́ẹ̀ni. Ẹni rántí ọdún tẹ́ ẹ débí. Ẹ̀yin lè sọ torí bàbá tó bí bàbá mi ló wà bí. Ẹni bàbá tó bàbá yín àwọn ni wọ́n tẹ̀dọ̀ síbí. Àwọn tẹ̀dọ̀ síbí. Bàbá yín náà ló gbà ń bí. Òun náà ló gbà ń bí. Ẹ̀yin náà ló gbà ń bí. Òun náà ló ń bí. Ọ̀dà aláwọ̀ tó bá pè yẹn ní ògbójú ọdẹ, ògbójú kí ni nǹkan tó lówó ẹ gbúdọ̀ ní gẹ́gẹ́ bí ọdẹ tẹ́ ẹ jẹ́ báyìí, kí ló gbúdọ̀ ní kẹ́ ẹ tó di ààrẹ ọdẹ? Bóyá torí àwọn bàbá yín ń dẹ̀gbẹ́ kọ́ ni o, torí pé nǹkan kan bẹ́ẹ̀ ṣe gbówó tó dédú àfiṣẹ́ rìn lọ́rùn sí ni o, kí làá mọ̀ rí lára ọdẹ táàbù mọ̀ pé ọdẹ yìí o ògbójú ọdẹ ni. Bàbá kó ra wa a ti mọ déédéé bí ọdẹ ṣe jẹ́ láàrin ara wa, a sì mọ bá a ṣe jura wa lọ. Torí wọ́n ní bí abáròbìnrin àròjọ ogun tó a bá wọnú ìgbẹ́ tán àwọn ọmọ ẹgbẹ́ ara wa. Tá a bá wọnú ìgbẹ́ tán ẹmọ ẹgbẹ́ ara yín, èèyàn kankan ò lè rẹ́nì kankan fín. Bàbá àwọn gbòò lẹ ti dẹ̀rí. Kí n gbé ní tòsí, mo dé Akẹ̀sán. Ìpínlẹ̀ wo ni Akẹ̀sán wà? Ìpínlẹ̀ Òkè Ọdẹ. Ní ìpínlẹ̀ Kwara ń bí ìlú wa ní Òkè Ọdẹ. Mo dé Sàpárà. Sàpárà ní Kwara náà ń bí. Ní Òkè Ọ̀rọ̀lọ̀. Mo dé Àtìgógó. Ní Kwara náà ń bí. Ní Kwara. Mo dé Ọgbà Ńlá. Ní Kwara ń bí náà. Bẹ́ẹ̀ni. Ọgbà Ńlá ó súnmọ́ Òkè Ẹ̀gbẹ́. Ó sì pín Pàtìgì pẹ̀lú Àbújá. Mo lò oṣù 3 níbẹ̀. Ẹ dẹ̀gbẹ́ ẹ kúrò ní ẹ lọ oṣù 3 nínú igbó. Bẹ́ẹ̀ni. Bó lẹ wá ń gbé, kí lẹ ń jẹ? Inú ìgbẹ́ náà ni. Kí lẹ ń jẹ? À ń jẹ ẹran, à ń jẹ oúnjẹ níwọ̀n torí kó oúnjẹ má tán. Òkè ẹ máa ń gbé oúnjẹ lọ ẹ bá ti ń lọ ọgbẹ́. A máa gbé oúnjẹ lọ. So bó oúnjẹ wa bá wá tán, wọ́n pe ìlú kan ní Kòtóńkúrú. Ó súnmọ́ Àbújá nínú igbó náà ni. Nǹkan bí 100 mẹ́ẹ̀lì ní sí Pàtìgì. So a máa lọ ra oúnjẹ ń bẹ̀. Ẹsẹ̀ lẹ́ẹ̀fì rìn lọ́dọ̀ rẹ̀. Ẹsẹ̀ náà ni ọjọ́ 9 mo tó débẹ̀. Tí ẹ ti ń rìn lọ lójú ọ̀nà ọjọ́ 9 lẹ tó dé lùhùn. Bẹ́ẹ̀ni. Kútúńkúrú àbílẹ̀ kúrúkọ̀. Kòtóńgbúrú. Tá a bá dé Kòkòdó láyà náà bẹ̀. A máa kọjú sí Àbújá. Bẹ̀lẹ̀ ti lọ mọ́ ara ń jẹ. Bẹ́ẹ̀ láti máa ń ra ara yín. Àwọn ẹranko olè ti wá parí. Tẹ́ran o àlìsọ wẹ́wẹ́ o. Àṣùgbọ́n àwọn ní ńlá torí mò ń wo àwọn wu eléyìí. Nígbà ọjọ́ tí ó ṣẹlẹ̀ mo lọ darí bí mo ti lọ ra oúnjẹ darí. Mo ní mo wẹ̀, mo gbọ́ ariwo. So síbẹ̀síbẹ̀ nígbà tí yẹn débẹ̀ ó ti bà ilẹ̀ jẹ́ ní Ògbófọ̀n. Ògbófọ̀n? Bẹ́ẹ̀ni. Ó ti pa èèyàn 5. Kí n tó débẹ̀. Ṣé àwọn èèyàn lásán, àwọn èèyàn ìlú àbí àwọn ọlọ́dẹ? Àwọn ọdẹ náà ni. Ọdẹ bí irú tí? Ọdẹ náà làwọn náà. Ìwo Ògbófọ̀n lélẹ̀. Ògbófọ̀n ni ilé. Bó lẹ̀ sí wá pa ọgbọ́n ò lẹ̀ dá sí? Tọ́ mo ṣáà dọ́gbọ́n láti pé
kémi náà rí ara fi pamọ́ kò sí àfara pamọ́ fún un nígbà tí ó máa lọ èmi náà yìnbọn sí ojú ẹsẹ̀ ló ṣubú síbẹ̀ náà. bàbá o dákun má bínú ẹni ò gbó fún bẹ́ẹ̀ ṣé ẹfọ̀n tó ti gbó tó ti dàgbà àbí ẹfọ̀n àgbàlagbà ẹfọ̀n ẹfọ̀n ẹ̀yin náà gbé wo ẹ̀wọ̀ ẹ̀ mọ̀ pé yàtọ̀ fún òwò màálù ẹ gbé wo bó ṣe rí. ó yàtọ̀ sí òwò màálù lóòótọ́ so èwo lèyí bàbá èwo lèyí ìmọ̀dò ni eyín ẹ̀ nìyí. eyín ni ìmọ̀ eyín ni báyìí bàbá bó lẹ ṣe pa bó lẹ ti pa. níbí náà mo ti pa ṣùgbọ́n ọjọ́ keje tí mo yìnbọn sí ni mo tó pa. ọjọ́ keje bẹ́ẹ̀ ni bó lẹ ṣe pa. ìbọn méje mo sì yìn sí bàbá mi ń bẹ bàbá tó yọ bàbá mi wà wọ́n á yìnbọn sí mo á ní mo yìnbọn sí ẹran kan báyìí wọ́n ló ti rí mo wá jù wọ́n ní tó wà lọ. so bí mo bá tọ ẹ̀jẹ̀ bí mo bá tọ délé ni n ò ní bí o bá ti parẹ́ n ò lè rí mọ́ ó bá tún di lọ́la tí mo bá tún débẹ̀ n ó tún yìnbọn sí. ẹ ń fojú kan lójoojúmọ́ ó wá di ọjọ́ keje ni bàbá mi wá sọ pé kí n lọ wá Ota Abiku kí n fi kún bọ̀. Ota Abiku kí ni wọ́n ń pè lọ́ta Abiku. ọ̀tá náà ni ọ̀tá wo ni wọ́n ń pè lọ́ta Abiku bàbá mi ẹ dákun. ọ̀tá ọdẹ ni àwọn ọdẹ ló ní. àwọn ọdẹ ló ní yóò ti yí àwọn ọdẹ ṣùgbọ́n a fẹ́ kó yí àwọn aráalé náà ni pé ọ̀tá kan ń bẹ o tí wọ́n ń pè ní Ota Abiku kí náà ọ̀tá òkúta ni so yóò wá yí gẹ́gẹ́ bí ọ̀tá àbọn ẹ wá fi kìbọn. àwa fi kìbọn kódà tó bá ṣe pé èèyàn lágbára pé àyìn ìbọn sí kò rán àmọ́ fi ṣẹ́gun so mo wá yìn sí ní ọjọ́ keje mo wá pa nígbà tí mo wá pa mo wá délé mo wá pe àwọn èèyàn tí ó lù lérù nígbà tá a là nínú abá Edun Ara nígbà yà rẹ̀. Edun Ara bẹ́ẹ̀ ni ó wà lọ́wọ́ mi dì sí. ó wà lọ́wọ́ yín dì sí náà tẹ́ ń lò ó fún àwọn nǹkan kan àti nǹkan kan. ó ṣe àwà nílé. bàbá mi ṣé a lè rí Edun Ara bàbá. ẹ lè rí. torí pé à ń máa fìdí òtítọ́ àti òkodoro múlẹ̀ lórí ètò yìí ni. bàbá Edun Ara tẹ bálá àyà ìmọ̀dòrè ẹ fi ń lọ nǹkan ni àbí. ìdí ògún ló wà. ìdí ògún ló wà. a máa fi ń gbàdúrà fún yàn. ẹ fi lè gbàdúrà fún yàn. nínú ẹranko lẹ ti bá ń tó wúwo tó báyìí ó sì ń gbáyé ń sayé òun náà ń sẹ̀mí ó sì ń gbádùrú kínní káàkiri inú ara. bóyá náà lágbára rẹ̀. ẹ̀yin wá ń lò pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí ẹ wá fi ń tú ọmọ aráyé lẹ̀ àbí ẹ fi ń tú òǹdè sílẹ̀. ìgbà tá a wọnú lélẹ̀ kan yàtọ̀ sí Edun Ara ní ńlá tó wà nílẹ̀ mo tún rí àwọn Edun Ara bíi oríṣi bíi mẹ́rin tẹ́ tó kójọ sínú ibì kan bàbá kí ni ìwúlò Edun Ara kí ni pàtàkì rẹ̀ gan ṣé inú ẹranko lẹ tún ti gbà wọ́n yan ni àbí ó ní bí ṣe jẹ bí ṣe wáyé. àìdá ìmí tó bá pa igi tó bá ní àbọ̀dé tó bá tó bí ọdún bíi méje ó lè jáde. ẹ dákun ẹ já mú báyìí kí là ń pè l'Edun Ara gan. Ṣàngó ló ní Edun Ara. Edun Ara jẹ́ ọ̀tá àbọn fún Ṣàngó. ó jẹ́ nǹkan tí Edun Ara ní Ṣàngó fi máa ń jà. ní fi jà ó jẹ́ ọ̀tá fún iná wọn ṣe pè ní ọ̀tá. Edun Ara yẹn bó ní tí máa wá. láti ọ̀dọ̀ Ọlọ́run ní tí mo wá níbẹ̀ ni Ṣàngó náà sì wà. Ṣàngó Edun Ara ọ̀dọ̀ Ọlọ́run ṣùgbọ́n Ṣàngó ní ń lò. Ṣàngó ní ń lò. ẹni tó jò bá kú gírì tó bá ti bú ká Ṣàngó ni ó lọ pa nǹkan ni. ẹni tí kìnnìún bá ti ṣe ká. tí ara bá ti dún òun náà ni Ṣàngó náà ni wọ́n ń pè ní ara. òun ni tó bá ti wá dún àìdá kó pagi kó pa èèyàn kó pa ẹranko tó bá gbàbọ̀dè ó lè pagi bẹ́ẹ̀ tí ó fọ gbogbo igi wẹ́lẹ́wẹ́lẹ́. ẹranko náà ńkọ́. yóò pa náà ni. èèyàn náà ńkọ́. yóò pa ni. n tẹ́ ń gbìyànjú láti ṣàlàyé fún wa àwọn tí wọ́n wà ní wípé Edun Ara ó ní nǹkan tí Ṣàngó fi jà. ní fi jà ó jẹ́ ọ̀tá fún. bóò ní sọ wá máa dénú ẹranko.
torí ìní láti ẹ̀ mú jáde nù. Ọlọ́run náà ló yé àti pé bí ẹran náà bá jẹ́ ẹni tó lágbára kò sí tí ò lè ṣe. Ṣé Ṣàngó ń sin ẹran ni? Ẹbọra kan náà ni wọ́n. Tó bá jẹ́ pé Edun Ara tó fi sínú rẹ̀ kó máa fi kó jẹ́ ìdáàbòbò fún ẹranko, ẹ pa ẹranko, ẹ bá Edun Ara láyà rẹ̀. Tí bá gbọ́ yín ní ojú sánmọ̀, ojú ọ̀run ni Edun Ara ti wá, ṣùgbọ́n Ṣàngó ní ojú ọ̀run náà ló wà. Ojú ọ̀run náà Ṣàngó wà. Ojú ọ̀run ló wà. Kò sí láyé. Ojú ọ̀run náà ní tí jà. Ojú ọ̀run náà ní Ṣàngó tí jà. Ní tí jà wálẹ̀. Bàbá o, Ṣàngó àtọlọ́hun ṣé bóò ni wọ́n ṣe rí síra wọn? Ọlọ́run tó dáná ló mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe súnmọ́ra wọn. Ọlọ́run tó dá gẹ́gẹ́ bí ohun àwa èèyàn. A máa ń sọ pé ìbínú òjé kó gbélé ayé, ariwo òjò gbọ́run ni Ṣàngó jẹ́. Ara àwọn ìránṣẹ́ Elédùà náà ni. Ara ìránṣẹ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n àwọn nǹkan rò pé nǹkan èṣù ni kékeré. Rárá. Ara ìránṣẹ́ Ọlọ́run ni. Ìwo tún ni tiwájú bàbá. Eyín màdùn náà tún lò náà. Eyín màdùn náà ni. Eyín rè eyín. Àwọn ẹranko èyí nǹkan bàbá. Ọ̀gẹ̀ ni. Ọ̀gẹ̀. Ẹ dàpọ̀ ẹ méje mo fẹ́ bá mú káwọn èèyàn rí. Ìwo rẹ̀ rè. Ìwo ẹ̀ ni. Agesi méjì ni. Ẹgẹsí méjì. Ọ̀gẹ̀. Nínú ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ táwọn ń ṣe káàkiri bàbá, wọ́n jẹ́ kí n mọ̀ wípé ẹranko tí wọ́n ń pè ní ọ̀gẹ̀ béèyàn ò bá tó ọdẹ tí ò kájú ẹ̀ tí ì ṣe ògbójú ọdẹ wọn ò lè pa. Kí ló dé? Tó burú tó bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni, ó burú. Tí ẹ bá pa, tẹ bá yìnbọn sí nísìnyí, tẹ ẹ bá pa tó bá ṣubú, òní ò wá sọ nílé pé lámàyẹn bóbó rẹ̀ ló bá ní báwọn ilé ẹni ẹkún o, ẹka àsán o, bó bá ní o lámàyẹn dà àkòsí ilé àwọn ìtì pọ̀ gẹ̀ ń bí báyìí. Tẹ ẹ bá yìnbọn sí, ẹ bá ń tún àlàyé òun ṣẹlẹ̀ kó yí àwọn ará ilé. Ẹni tí èèyàn bá yìnbọn sí tó bá ti pa, tó bá ti ṣubú, òní ò wá sọ ní pé lámàyẹn ti pa ọ̀gẹ̀ ni. Bàbá o, wọ́n ní ìwo rẹ̀ yìí ẹni ìkọ̀kan gùn ó gùn tó báyìí méjì. Wọ́n ní bó ṣe wà yìí pé bẹ́ẹ̀ bá ń wo ọ̀gẹ̀ tí ẹ̀ bá ń wò ojú rẹ̀ máa ń ṣe ó dàbí ojú kí n pè pé èèyàn. Wọ́n ní kì í ṣe ẹ máa wò tànú ni pé tí ì bá sọ pé kí ọlọ́dẹ tó bá gbowó tó gbójú tán wọn kò ṣeé ṣe fún wọn láti pa. Wọ́n sì ló kọ́ ó wọ́pọ̀ lágbègbè Kwara ń bì. Bẹ́ẹ̀ ni ó wà dáadáa tẹ́lẹ̀ àmọ́ kò sí mọ́ nísìnyí. Ẹni wà nípínlẹ̀ Kwara tẹ́lẹ̀ àmọ́ kí ló ṣẹlẹ̀? Ọdẹ ti pọ̀ àti pé kò sígbó tí wọ́n lè dúró mọ́. Wọn ò sí ní sáìdì wa. Déédéé bó ní ṣe tóbi tó ní bàbá. Déédéé ẹṣin bẹ́ẹ̀ ni bá ti máa ẹṣin ọlá àwo tẹ̀sìn òun ẹṣin the same thing náà ni wọn. Ìwo mélòó ni mo ní? Méjì náà ni. Méjì ní. Tó bá fẹ́ jà bó ní ṣe jà. Ìpá ni ló ń ta. Kí lẹ wí? Ìpá ni máa tààyàn. Ìpá? Bẹ́ẹ̀ ni àbí kó búyàn jẹ. A máa búyàn jẹ? Bẹ́ẹ̀ ni kò sí ẹni tí yóò san tí wá pa ní ó pa ẹni yẹn. Tí ó bá búyàn jẹ, bẹ́ẹ̀ ni wárápá ni ó pa onítọ̀hún. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí Olódùmarè, kí ni ìrírí yìí tẹ̀lé sọ lẹ́kùnrẹ́rẹ́ fún àǹpa ọ̀gẹ̀? Ìrírí ẹ̀ náà ni gbogbo nǹkan ara rẹ̀ ewu ni. Bó ti wà yìí nísìnyí a gbọ́dọ̀ síjú wọnú ihò rẹ̀. Èyí gbọ́dọ̀ síjú wọnú ihò rẹ̀. Báyìí náà láìkí nǹkan mọ́ nínú. Kábíyèsí bàbá o, wọ́n ní bẹ́ẹ̀ yẹn bá pa ọ̀gẹ̀ téèyàn bá gé ìwo rẹ̀ téèyàn gé orí ẹ̀ rẹ̀ téèyàn gbé ìwo rẹ̀ bóyá yẹn gbé kọ́gì kan báyìí pé ìtọ́ ẹnu rẹ̀ tó ń wà sílẹ̀ òun bẹ́ẹ̀ yẹn bá tẹ̀ mọ́lẹ̀ wárápá ní òpó òun tẹ̀ ẹ̀gbọ́n nígbà tẹ́ ti pa. Kì í ṣe bẹ́ẹ̀ yẹn àwọn àfòmánìyàn ṣe rí nígbà tí ó bá di pé tí bàbá dùn tàbẹ́ ń lé lọ tó bá ṣe fù sí yàn títọ́ ń bá yàn ni wá pàápàá ni. Tí èèyàn bá ń lé lọ tó wá tutọ́ sí yẹn lára títọ́ ń bá yàn. Tó bá yàn wá pa ní òpá. Bó téèyàn bá ti pa téèyàn bá ti gé orí. Kò lè tutọ́ mọ́ kò sí nǹkan kan mọ́. Kò lè wá tó mọ́. Ẹnu kẹ́ máa tù lókù. Ká máa tù ú. Kí ni ìtumọ̀ tútù? Kó má lè hun ẹni yẹn. Ẹ ti pẹran tó lọ́wọ́n rí ni. Ẹran ọ̀hún náà ni wọ́n ní ọ̀pọ̀ ọ̀gẹ̀ tí wọ́n yọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀gẹ́ lọ tí ìnáwó mi ni láàrú màá sì lè òkè. Ọ̀gẹ̀lẹ̀ kì tó bá wọn. Wọ́n ní ọ̀pọ̀ ọ̀gẹ̀ ó sì kí ni. Wọ́n yọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀gẹ́ lọ tí ìnáwó ni. Kí òun máa tù lókù.
béèyàn bá pa yóò ṣètùtù ẹ̀ bẹ́ẹ̀ ni béèyàn ò bá ṣètùtù ẹ̀ ó ṣeé ṣe kó hùn yàn bẹ́ẹ̀ ni ara ẹran ọ̀hún kan rèé kódà kò lè ta lára ọmọ ẹni bí èèyàn bá tu kó lè yóò tún béèrè lára ọmọ ẹni tí èèyàn bá tu béèyàn ò bá tú Bẹ́ẹ̀ ni. ẹranko yìí bẹ́ẹ̀ ni yóò tún béèrè lára ọmọ ẹni lára ọmọ ẹni kábíyèsí Ọlọ́run mọ̀ dára gan tó pọ̀ nù ayé yìí o dákun má fi wá dára tí ó bà wá nù jẹ́ ara rẹ tó fi wá dá yín náà ní ká máa jẹ́ fún gbogbo ayé má fi wá dára tó jú ti wá Olódùmarè bàbá mo kí n púpọ̀ ẹ kú rìn ẹ kú iṣẹ́ Olódùmarè ló yóò bàjẹ́ fún yín yóò máa rọrùn fún yín ni Àṣẹ wa. gẹ́gẹ́ bí ààrẹ ọdẹ tí ẹ lè rántí nígbà wáṣẹ̀ lóòótọ́ ẹ ti sọ fún mi pé ẹ bá iṣẹ́ ẹ lọ bàbá yín ni àtàwọn bàbá ńlá bàbá yín bẹ́ẹ̀ ni pẹ́ kọ́kọ́ yìn ìbọn báyìí ta ló kọ́ ẹ níbẹ̀ yín bàbá mi bó ni wọ́n ṣe kọ́ yín bí wọ́n ṣe kìbọn mo tó bí ọmọ ọdún bíi 12 tí mo kéré nígbà náà tí mo bá gbé ìbọn lọ́rùn wọ́n ní ọmọ yìí ràn yàn ń bọ̀ ni àfi bí mo bá yìn ẹ tó mọ̀ pé èmi lónìí ń bò ti jẹ́ sẹ̀ǹdálẹ̀ bàbá tó bí bàbá mi so ni àwọn á ti máa ń yin ìbọn gbogbo ọmọ tí mo sì bí kódà ọkùnrin àti obìnrin kò sí tí ò mọ̀ bá yìn ọmọ yín ọkùnrin àtobìnrin gbogbo wọn tí ò mọ̀ bá yìn ò sí sẹ̀ǹdálẹ̀ ti wà ní gbogbo wọn tí ò mà bá yín ò sí kò sí tí ò mọ̀ sáà ti kékeré rẹ̀ yìí máa kọ́ wọn ni wá gbogbo àwọn ẹni kò sí ẹni tí ò mọ̀ bá yìn ní gbogbo wọn náà mọ̀ èmi náà mọ̀ bí wọn ọmọ yín ni bàbá tó dúró yìí gbogbo wọn ọmọ yín náà ni bàbá tó dúró yìí gbogbo wọn ẹ já súnwájú ààrẹ ọdẹ gbogbo ìpínlẹ̀ Kwara bàbá mi mo ti béèrè yín lọ́wọ́ yín lẹ́ẹ̀kan màá wá padà sórí ẹ̀ báyìí ìjọ wo lẹ máa rántí nídìí iṣẹ́ ọdẹ yìí tẹ bá ìpèníjà kan pàdé nínú igbó tẹ bá wù iṣẹ́ ìsúnmi mi ò ṣe mọ́ kí ló ṣẹlẹ̀ níjọ́ náà. ó ṣẹlẹ̀ dáadáa ṣùgbọ́n gbogbo ẹ̀ nǹkan la lè sọ pé nígbà báyìí èwo lẹ lè rántí nínú gbogbo ẹ̀ pé lọ́jọ́ kan bóyá ẹ bá àwọn ìpàdé bóyá ẹ bá lùjẹ̀nù kan pàdé nínú igbó. bẹ́ẹ̀ ọjọ́ kan mo lọ ìgbẹ́ kan wọ́n ń pè bẹ̀ ní báyé ní ẹ̀bá òrékè so mo pa ẹran pípọ̀ níjọ́ náà mo sì àpá àbàwọ̀ ń lọ bíi 16. ẹran àbàwọ̀ bẹ́ẹ̀ ni ń lọ sí bíi 16. bẹ́ẹ̀ ni àwọn ẹran tó láwọ̀ bíi ìgalà bíi ẹtù nǹkan báyẹn 16 lẹ́pa. mo wá ní wọn ó tún pa kan ngbà mo wá ní wọn pa ìkan yẹn ngbà mo dé ó wà létí ìlú tẹ bá ti yìnbọn sí yóò lọ mo wá ní lónìí ara mi náà yá èmi náà kọrí sí ibẹ̀ tẹ bá ti yìnbọn sí ẹ̀ ní rí mọ́ yóò wọnú igi apá mo wá ní wọn pa lónìí so ọlá pé bàbá tó bí bàbá mi ń bẹ mo fi ṣàgbá ẹja wọn so mo bá lọ bẹ̀ àwọn yòókù ni mo lọ yìí tí wọ́n pa yìí ń kọ́ ó ní mo lọ bẹ̀ṣẹ̀ mo bá débẹ̀ èmi dé mo bá nígbà tí mo bá kò ṣeéṣe pé òun ò lọ kankan sí mi tọ̀ mo ṣáà súnmọ́ dáadáa pé mi ò lè ta lè mọ́ níbi tó súnmọ́ mi dé mo bá yìnbọn sí yìnbọn sí yìí tí mo yìnbọn sí lójú ẹsẹ̀ ó sì paradà ló bá dìde báwọn àwọn ṣe mẹ́jì hóbò mínú àti ẹran. àbáyé ní sùúrù àbáyé dàpọ̀ ní sùúrù bẹ́ẹ̀ bọ́rọ̀ dóhùn irú ẹran kan wo lẹ yìnbọn sí. ekulu ló bá kó sínú apá ìdajì ara ẹ ti wọlé èmi náà bá fa ẹsẹ̀ rẹ̀ ẹ̀yìn mo bá gé mo sọ sí ẹ̀yìn ó tó bí ìsọsẹ́yìn pé kí n paradà iná sọ lára mi. iná. bẹ́ẹ̀ ni kábíyèsí Olódùmarè. gbogbo ara mi ẹ̀wù mi gbogbo gbèrè mi jóná gbogbo ń dè mí bọ́lẹ̀. tọ́ mo bá gbé sára àwọn ẹrùjà mi mo bá lọ bí ààbọ̀ tó kù mo lè gbé bàbá ìkejì ti wọlé o ó ti wọnú igi apá yẹn so mo wá gbé tán gbẹ̀yìndà tí mo gbẹ̀yìndà wọ́n sọ sí mi mo wá gbé náà lọ ṣùgbọ́n gbà tí yẹn kúrò níbẹ̀ ó dàbí ìgbà tí wọ́n da àgbàdo funfun sí mi lá ìgbóná bò mí. kábíyèsí lójú ẹsẹ̀ náà. lójú ẹsẹ̀ níbẹ̀ mo ti kọ́ rí ìgbóná rí láyé ni mo wá rán ni sí bàbá mi oníbọ̀ tí lọ náà lọ́ọ́ darí. ẹ rán ni sí bàbá yín.
ó ní bọ́ọ̀ ti lọ náà lọ darí tó wọ́n ní rùkún yín wáyé láti bẹ̀. Bàbá o ẹranko tẹ́ ẹ yìnbọn sí tẹ́ ẹ gé ìlàjì ara rẹ̀ tẹ́lẹ̀ tó kù wọlé ẹ ṣe yún tán iná bẹ̀rẹ̀ sí ní jó yín lásán ẹ tún wá padà lọ bẹ̀ ẹ tún lọ gbé tí kò yẹ kẹ́ ẹ sá lọ ni. ẹ gbọ́dọ̀ sá. ẹlẹ́gbọ́dọ̀ sá. bàbá gbọ́dọ̀ sá o. kí ló dé. n kò ṣe pé iṣẹ́ wa náà ni. Bàbá o ẹ ti rí win àwọn win tó yọ sí yín kí wọ́n. àwọn náà ti wọlé ńgbà tí ọ̀rọ̀ ti dàrú. àwọn win tó yọjú sí nígbà tẹ́ pa ìkòlò tán àwọn náà ti wọlé. àwọn náà ti wọlé wọn. àwọn náà wá lọ rán àwọn iṣẹ́ tó le bóyá àwọn ni wọ́n rán ìgbóná wá. àwọn náà ni n kò ṣe pé bẹ́ẹ̀ náà ló ti mú mi. Bàbá kí ló dé ẹ tún wé kùlù káàkiri kò yẹ kí ẹ wé kùlù mọ́. èyí ṣe. ẹbẹ́ ẹ ti parí bíi 16 kalẹ̀ mẹ́rìndínlógún tẹ́yẹ́yẹ́. àwa yìí fẹ́ mọ̀ pé ẹran kan lágbára ju ènìyàn lọ. ẹ̀yin yìí fẹ́ gbàgbọ́ pé ẹran kan lágbára ju. n tó mú mi lọ bẹ̀ nìyẹn. ẹ ti wá yìnbọn sí náà ó ti sá wọlé lọ ó yíra padà àwọn ohun yọ sí ó sá wọlé ẹ fàdá gé lẹ́sẹ̀ ẹ jù sínú báàgì àpò gbérí ọdẹ gbogbo ẹ jóná. iná sọ lára yín ẹ tún wá padà lọ bẹ̀ ẹ tún lọ gbà àwọn mo rò pé nígbà tí wọ́n wò pé kúkú ti gé ẹ ti sọ kíní ìdáàbọ̀ wọ́n á ju ilé tó kù sí. wọ́n ju ilé kò wúlò mọ́ fáwọn náà. sọ ẹ kẹ́ ẹ gbé. ó yẹ kí n gbé wọn ò ní fi jíṣẹ́ ńlé. sáwọn èèyàn kan ló rẹ pé kẹ́ ẹ lọ pa wá. bàbá tí bàbá mi náà ló rẹ. ṣùgbọ́n bàbá ẹja mú báyìí bàbá ẹni sùúrù nígbà tí náà tó jóyin lásọ tẹ ẹ sago àwọn nǹkan ìmúṣagbára yín tí lójú ẹsẹ̀ ẹ tún ní ìgbóná dàbò yín lójú ẹsẹ̀ ẹ wá lẹ ẹ pé bàbá yín. mo náà ní sí. ibi tẹ́ ìwọ jìnnà síbi tí wọ́n wà ní. ó jìnnà. ẹ wá rán ni sí wọn lé sẹ́yìn nìkan kọ́lẹ̀ wà lóko ní sí ẹlẹ́mọ tó ọmọ kan tẹ̀lé yín lọ ni àbí àwọn ọ̀rẹ́. àwọn tí mo lè bá ní ọ̀hún ìlú kan bẹ tí ń bẹ ní dájì náà ni bíi ojúlé bíi méjì náà ni níbẹ̀ ni mo ṣe bùrú sí. àwọn ló wá wálé. wọ́n wá sọ fún bàbá yín wọ́n wá fún ọ ní nǹkan wá fún yín nǹkan tó fún ilẹ̀ fi láǹfààní àti padà sílé ìgbẹ́jà mú báyìí bàbá ẹ̀yin ọdẹ ẹ ní oògùn. Ọlọ́run ló lo oògùn alóògùn. kí lẹ wí. alóògùn ṣe bẹ́ẹ̀ bá béèrè á fún. nǹkan dé bàbá o ṣùgbọ́n wọ́n ní oògùn líle ló pọ̀ jù lọ́wọ́ yín pé oògùn ká ló pọ̀ jù ẹ gbọ́. oògùn ká pọ̀ oògùn ká ò pọ̀ ó sì pọ̀ torí àwọn ẹni bí ńlọdẹ ṣe lóògùn ká. àwọn ẹni bí wọ́n lẹ́ lọ́tà tó pọ̀ ọ̀tá kan ní Tinubu ọ̀tá kan ní ti gbòòrò inú ilé gangan ọ̀tá ní ti oògùn ká pọ̀. ìdí ni ẹlòmíín bẹ tí ó túmọ̀ pé yóò fẹ́ kọ́ pẹran àhún ìmí ń bẹ tí ò ní fẹ́ kọ́ pa ìmí ń bẹ bọ́ bá pa kọ́ mọ́ lè jẹ́. ṣé àwọn èèyàn lẹ́ ń sọ àwọn èèyàn náà ni. wọ́n fẹ́ kẹ́ ẹ dẹ̀gbẹ́ lọ kẹ́ ẹ pẹran wọ́n wá fẹ́ kẹ́ ẹ gbẹ́ran dédùn pé kẹ́ ẹ má lè jẹ́ ẹ ti rírú ẹ̀ rí ni. kí ló ṣẹlẹ̀ ńjọ́ náà. kí ló ṣẹlẹ̀ ẹ̀tanú náà ni wọ́n sọ pé bí mo bá pa èmi sì ni kódà mi ò ju ọ̀gá mi yìí lọ kódà ilé sọ̀rọ̀ sóbìnrin pé ìyẹn fi yàn ọlọ́dẹ àbí yẹn fẹ́ ọ nígbà yẹn wọn á ní bí mo bá pa ẹran mi ò ní fún àwọn èmi sì kún lẹ́yìn pé kí n pa tán kí n kúrò ńbẹ̀ ni wọ́n bá ń bínú. sí náà. kí ni ìrírí yín kí wàá nìkan tó ṣẹlẹ̀ sí wọn. tọ ọlọ́sà mú àwọn ẹni ibi lọ́dọ̀ rí. Ọlọ́run mú àwọn ẹni ibi lọ́dọ̀ àwọn ìyún ni wípé bẹ́ẹ̀ bá dárí sapá apá bàbá kò tá a bá sọ ọmọ pẹ lọpẹ sọ ọmọ ní kábíyèsí ọ wà nílẹ̀ ọba mi ló wà nílẹ̀ bàbá o ẹ jẹ́ n sáré béèrè eléyìí ǹjẹ́ gbogbo àwọn oògùn gbà wáṣẹ̀ tí ń jẹ́ bí iná ńgbà náà ṣé gbogbo ẹ̀ sì wà dàsìkò yìí. ó wà kí lẹ wí. ń bẹ mọ̀nà. àwọn bí àlùwò ànàsáré ànàyàgbẹ́ pàápàá. ànàyàgbẹ́ àbí máwẹ̀yìn. ìyún náà wà. máwẹ̀yìn tí ó kàn máa lọ. tí ó lọ kú sírúgbó. yóò lọ kú sígbó. àwọn àgbélépọ̀ tá burúkú tó le kankan o. bẹ́ẹ̀ náà ni ti ré wà. bí ẹ̀yọ́nú àwọn àgbà. ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ tí wọ́n lè yàn àgbà ọdẹ lẹ́ẹ̀ máa di àgbàlagbà àti ògbólógbò oníṣègùn ṣé lóòótọ́ ni. ngbà wálé rẹ̀ gbẹ́mọ̀ ògùn náà nìkan. ẹgbẹ́ tí wọ́n ní ògbólógbò ọdẹ dé túdú wárúgbó darúgbó ọdẹ ìṣègùn ní dà mo dàgbà nídìí ogun tán arímọdẹ òòtán lára mi àtàmátà ṣe dé ọdẹ àtẹ́ńdà.
mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wá kú dédé àsìkò yìí àsìkò gbàládùn ètò yín ètò Ogboju Ode nìkànnì Bikear TV ká tó máa tẹ̀síwájú ní ètò mo lọ́rọ̀ pàtàkì tí mo fẹ́ bá wa sọ lákòókò mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ tẹ́ ẹ ti jẹ́ ọmọ ẹgbẹ́ Ogboju Ode Bikear tẹ́ ẹ ti jẹ́ ọmọ ẹgbẹ́ ojú òní tì iná òní tán wọ̀nyí ẹ̀yin lẹ́yìn náà fẹ́ darapọ̀ ẹ ti darapọ̀ ní kíákíá báyìí nítorí pé àǹfààní ibẹ̀ pọ̀ púpọ̀ ojú òní tì wá àjọ pẹ́ fúnra wa ni gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń ti ọ̀nà kan àbọ̀nà míì tẹ̀ ń sọ́nà ní tẹ̀ ń làkàkà Elédùà ó bu òróró òtura síbi tí bàtà ti ń takò wá wa lẹ́sẹ̀ àní wà bí aláìsí gbogbo tọrọ wa kò sí Elédùà ó yanjú ẹ o ẹ̀yin olólùfẹ́ wa bá a ti mọ̀ pé Elédùà ṣe fẹ́ lo ìkànnì Bikear láti máa gbà yẹn lẹ̀ tú yẹn lẹ̀ n bá ti máa ṣe tipẹ́tipẹ́ ìkànnì Bikear gbogbo ikọ̀ àbá ti wà níkànnì yẹn bí 20 ọdún 30 ọdún sẹ́yìn ká máa ṣe torí àyà ọ̀sẹ̀ tá a lò tán yìí ẹni tí wọ́n ti gbé kádìgbàdìgbà ó ní ìṣòro kánsà pé kò lè wòsàn Elédùà túlẹ̀ ẹni tó ti ní ìṣòro àìrọ́mọbí Elédùà ṣàánú ẹ̀ ẹni tó ti ní ìṣòro fibroid tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ abẹ gan kọ̀ lọ wọ́n bí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ Elédùà túlẹ̀ gbogbo wọn ni wọ́n ń fò fáyọ̀ ni wọ́n ń dúpẹ́ ni wọ́n ń kọrin ọpẹ́ pé Olúwa agbára rẹ̀ wà síbẹ̀ o sì fún àwọn èèyàn lágbára lókè ìpẹ́ ibi tí èèyàn bá rìn dé lèèyàn ò rí mọ́ torí pé bí èèyàn bá dé kòsókò tó dàbí bàbá tòun kò tí ì débò míì tó bá débò míì yóò gbàgbé iná juná lọ electric ní bàbá àtùpà gbogbo ẹ̀yin tẹ́ ti rí ṣẹ́gun ẹ̀yin tẹ́ ti rí ìtúsílẹ̀ Elédùà ò ní dá yín padà sẹ́yìn o àbúrò ò ní wálé yín mọ́ ọlọ́dẹ orí tó fò fáyọ̀ tó náà dúpẹ́ tó yí lọ sọ́tún tó yí lọ sósì ẹni tó ní wárápá tó náà dúpẹ́ kálukú ń jíjú ayọ̀ fẹ́lẹ́dùà ni ọgbọ́n wa kọ́ òye wa kọ́ àánú náà làwa náà rí gbà Olúwa wá ṣe ẹ wá má sùn ẹ má dákẹ́ àdúrà yín lórí ìkànnì Bikear ẹ má sùn ẹ má dákẹ́ ìgbìyànjú yín lórí ìkànnì Bikear òkè òkè ní ká máa lọ o nítorí pé àwa náà ṣe tán àdìídì mọ̀ọ́mọ̀ fira wálẹ̀ fún ìtú èèyàn sílẹ̀ tún ìgbésí ayé ọmọnìyàn ṣe wáyé o mo ní mọ̀nà pàtàkì fún gbẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa nítorí pé àwa ò fẹ́ awuyewuye a sì fẹ́ ìfẹ́ wa afẹ́ kó máa lo bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ ká má rí àríyànjiyàn kankan tàbí àríwísí kan mo fẹ́ bẹ̀yìn ẹ dákun ẹ gbọ́rọ̀ yìí dáadáa o bàbá wa olóyè aláwòye bàbá tí gbogbo ayé mọ̀ sí Quadri Ibrahim Ogunlana láti wákàtí àtàsìkò yìí lọ ẹ dákun o ẹ̀yin olólùfẹ́ wa ẹ dákun mo bẹ̀yìn ni o mo fẹ́ Olódùmarè bẹ̀yìn mo fẹ́ àwọn onílẹ̀ bẹ̀yìn mo fi agbára àṣẹ wíbẹ̀ ìjẹ́bẹ̀ mo fi bẹ̀yìn láti wákàtí àtàsìkò yìí lọ ẹnikẹ́ni ò gbúdọ̀ sanwó sí àsùnwọ̀n fowópamọ́sí bàbá mọ́ báyìí tiwa láàbí kọ́ o ẹgbọ́dì ìdílé o ní àsìkò tí mò ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí iṣẹ́ tí bàbá lè ṣe tí ó fi di òpin ọdún tí ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n ikọ̀ Bikear àwa gangan àdídì mọ́mọ́ ṣàgbékalẹ̀ àwọn ikọ̀ kan pé kí wọ́n lọ dúró ti bàbá wa aláwòye lọ́rùn bàbá iṣẹ́ yìí ló kàn ẹ̀jẹ̀ á ṣe iṣẹ́ yìí ló kàn ẹ̀jẹ̀ á ṣe iṣẹ́ yìí ló kàn ẹ̀jẹ̀ á ṣe láàrin àsìkò yìí tí ó fi di odidi ọ̀sẹ̀ méjì gbáko ẹ má sanwó sí àsùnwọ̀n fowópamọ́sí wọn mọ́ ìdí abá ni wípé a fẹ́ kí bàbá ó parí gbogbo àwọn iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n yanjú ẹ̀ torí tẹ bá sanwó tẹ bá padà pé bàbá pé bàbá mo ti sanwó fún yín níṣẹ́ wa ẹ dákun mo bẹ̀ yín lórúkọ ikọ̀ àti ìgbìmọ̀ tó ń darí ìkànnì Bikear ẹ má fowó síbẹ̀ mọ́ iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn báyìí iṣẹ́ ń bẹ lọ́wọ́ bàbá báyìí débi wípé tí ì bá sọ pé torí pé agbẹ́kọ̀kalẹ̀ pé kí wọ́n máa ṣàmójútó wọn bàbá lè má láǹfààní àti parí ẹ̀ lẹ́yìn oṣù kan. lórí ètò yìí níkànnì Bikear yìí kò sẹ́nì kankan tí ó ní ẹnì kankan jẹ di abá ni wípé ó wà nú àwọn èèyàn tẹ́lẹ̀dùà dá wọn ò lágbèkalẹ̀ ọ̀rọ̀ rárá bí tí ìwò tó mọ̀ bẹ́ẹ̀ lómi bá sọ̀rọ̀ báyìí ẹ wò pé ibo wọn ti lọ́ọ̀rẹ́ múrú èyí wá gan-an torí bẹ́ẹ̀ lómi yóò ṣe sọ̀rọ̀ bóyá ọkàn lórí ọ̀fẹ́ àti wà ní ìlú òyìnbó máa sọkún lérè àbẹ́sẹ̀ ìdìkan ń bẹ lọ́wọ́ rẹ̀. bọ́bá wá ṣe bẹ́ẹ̀ tó bá wọn bàbá yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́bá bọ́ sápò òbí ni wọ́n lè kàn kán mọ́ nǹkan fólúwẹ̀ ló fi jẹ́ wípé iléeṣẹ́ Bikear àwa ti ń sọ fún yín àti dúró tán a sì ṣetán láti máa dúró gẹ́gẹ́ bí intermediary bí àṣà àwọn ilé ìbò láàrin ẹ̀yin àtọlọ́dẹ èyíkéyìí lásìkò yìí mo bẹ̀ wá alọ́lọ́dẹ tó pọ̀ gan alẹ́ yìí tó pọ̀ gan bẹ́ẹ̀ bá nímọ̀ràn míì abẹ́ lọ́rọ̀ míì tẹ́ fẹ́ bá wa sọ ẹ pè wá alẹ́ lẹ́yìí tá a tún sọ fún pé kẹ́ẹ̀dẹ́ ká lọ sọ́dọ̀ wọn ṣùgbọ́n ní wákàtí àtàsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ẹ má jẹ́ àfi owó sọwọ́ sásùnwọ̀n ìfowópamọ́sí bàbá wa olóyè Quadri bàbá wa aláwòye tí gbogbo ayé mọ̀ sí bàbá Ogunlana lásìkò kí wọ́n fi yanjú gbogbo iṣẹ́ ọwọ́ wọn tí bàbá wa yanjú iṣẹ́ ọwọ́ wọn àwa náà láti sọ lórí ètò yìí pé ẹ̀yin olólùfẹ́ wa o àǹfààní ti ṣí sílẹ̀ fún yín láti máa fi owó sọwọ́
fún iṣẹ́ àbí èyíkéyìí iṣẹ́ tẹ́ fẹ́ bẹ̀ wọ́n ó yẹ yín báyìí ẹjá tẹ̀lé mọ̀ràn yìí o torí pé awífúnni kó tó dání àgbà àjàkadì ni o èmi ó sì rọ̀ wá wípé káwé fúnni ká gbọ́ ká sọ̀rọ̀ fúnni ká gbà ó ní ìyá ọmọ ènìyàn. tá a bá wá rẹ́ ẹnikẹ́ni tó ti sanwó ṣùgbọ́n fún ìdí kan tàbó mi tí ò tí ì ríṣẹ́ rẹ̀ gbà kò sí ìdíkà àbó mi kankan ń bẹ̀ nítorí pé àbá ọwọ́ wọn kún ọwọ́ wọn dí lásìkò yìí tẹ́ ẹ̀ tí ì ríṣẹ́ yín gbà ẹ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ tàbí kẹ́ ṣe voice note ìyẹn voice recording ẹ send ẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìyẹn ní Bikear television kálíbà yín tọ̀ kátọ̀ kó má bàa dẹ̀ràn onídìí ẹ mọ̀ pé tá a bá ta tààtọ̀ ní dẹ̀ràn onídìí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá jọ sọ ìgbà tẹ́ ẹ jọ sọ àwọn ìgbìyànjú owó tẹ́ ẹ san àtàwọn ìgbìyànjú míì ìtàn ní kẹ́ ẹ ṣe ẹ fi sọwọ́ sí wa nìkan ní Bikear TV àwọn ọba yín ta abayín tọ̀ ìdí ẹ̀ la fi ń rọ̀ wá wípé ó ṣe kókó ó ṣe pàtàkì fún wa láti jẹ́ kó jẹ́ ọmọ ẹgbẹ́ Ogboju Ode Bikear TV fans club kó lè máa jàǹfààní iyebíye tó wà ara àǹfààní rèé kátàkátọ̀ kó lè fi gbẹ̀yìn tẹ̀jọ́ ń wà lọ́kàn balẹ̀ wípé òótọ́ pọ́nbélé la gbé dání ẹ̀jẹ̀kẹ́tò máa tẹ̀síwájú lónìí. ẹ bá wọn pàdé rí. àti gbére ni gbogbo wọn láti bá pàdé tá a ti bá wọn jọ ṣeré mọdé. ẹ bá wọn pàdé ẹjọ ṣeré mọdé. ń gbọ́n bàbá ti kọ̀ tá a lọ mọ́ àti dàrọ̀ kan náà nù. ẹ sọ̀rọ̀ ìdí kan fún mi tẹ́yìn ara wọn ohun àti Egbere wọn tẹ́yìn. nígbà tí a pàdé bí wọ́n bá ti dáná yóò wá yóò gbé ẹni rẹ̀ èèjò báyìí lọ mo bá gba ẹni. ẹ gbà. pé mo gba ẹni síbẹ̀síbẹ̀ kò jẹ́ kí n rí ẹni gbé délé o ohun òsì tó bàbá mi pé mo ti gba ẹni Egbere kan o ṣùgbọ́n kò jẹ́ kí n rí gbé délé àmọ́ mo gba fáà rẹ̀ mo gbé fáà délé ń bẹ lọ́wọ́ mi dì sí. bàbá o ṣé bí bá gbóyin yé ẹni o ní mọ. wọ́n máa fi so oògùn. mo mọ̀ kí wọ́n fi so oògùn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa èwo ni Ifá èwo lẹ́ni. Ifá ni wọ́n máa ń dà ẹni yẹn ìmọ̀ fi jòkó ti ẹ̀ ni o mọ̀ fi jòkó gbá àti fi jòkó lórí àpótí. Egbere ní Ifá ti ń dà. ó ní Ifá tí máa ń dà fúnra rẹ̀ tí máa fi béèrè báwo lò ní ó ṣe rí. ẹ rí Ifá Egbere gbà wá dé. babaláwo l'Egbere ni. babaláwo ni o. obìnrin ni àbọ́kùnrin. ọkùnrin ni kàí.